ẹ kúrò lẹ́yìn madam. Èwo lè bínú bá ìbínú ìbéèrè òfàjà ẹ béèrè. Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ni pé kí ni ìyàtọ̀ ẹ̀sìn àtẹ̀sìn ẹ jọ̀ọ́ sà. Chai there is God. Ẹ̀sìn àtẹ̀sìn kò mọ̀ ọ̀rọ̀ wàdà inú. Continue. Ṣẹ́rí No problem. ẹ̀sìn ni n tá a fi ń tá a bá lọ mọ́sálásí ẹ̀sìn la lọ sí wọn bá bá lọ chọ́ọ̀chì a lọ ṣẹ̀sìn nu tá a bá wá lọ bọfá tá a ṣe ìbílẹ̀ náà ẹ̀sìn nu mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀sìn nìyẹn. Ẹ̀sìn ó ní pé kéèyàn ṣẹ̀sìn ayé bíi pé kọ́lọ́pàá afákọ́ọ̀bù mú yẹn ní ẹ̀sìn náà kéèyàn gbọ́ ìyàwó àtọmọ ìsinú mọ́tò tó ń travel lọ Kogi táwọn kidnapper á dẹ̀ nínú ìdánsọ ìkólójú àwọn ọmọ rẹ̀ ẹ̀sìn náà bí kéèyàn gbowó lápò kó gbowó lápò kọ́ wá ká ẹgbẹ́ àwọn ọmọ lápò wọn ká ìbàdàn kó wá kẹ́ mọ́ra bùbùbù kọ́ ní parí ẹ̀sìn náà gbogbo ẹ̀ òsì wá wọ́ọ̀sì sí bàbá wọn kọ́lọ́mọjà rọ́ọ̀sì tó rẹ̀ ń bá rọ́ọ̀sì yóò rẹ́sì ẹ̀tọ́ bá rẹ́sì tó bá rọ́ọ̀sì kò ní rẹ́sì ṣe òṣèlú wa ẹ̀ṣẹ̀ o tó kọjá ni àmọ́ ìlà o.